akí ìkàlẹ̀ àwọn ustaz wa Talhat Abdullah Al-Ilory Al-Azhari adamallahu hayatahu ọlọ́run kó jẹ́ ká rí àwọn afáwà Talha pẹ́ akí wọn sí ọ́fíìsì sí àyè àwọn bàbá wa the Grand Mufti of Yorùbá land ọlọ́run kó jẹ́ kí a rí àwọn bàbá wa mufti pẹ́ ọ̀rọ̀ tí àwọn àlùfáà wa Sheikh Talha tí wọ́n ń sọ níbi Usman Sheikh ní Markaz láti pé ká sún sẹ́yìn a fẹ́ kí ẹ bá wa parí lọ́dọ̀ bàbá wa mufti bí bàbá Murana Mudir Markaz bí wọ́n ti sọ ni pé ká má sún mẹ́yìn mọ́ kí a máa sún lọ wájú ní bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه واتبع هداه ثم أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. mo kí ìkàlẹ̀ bàbá mufti ọlọ́dẹ kí a rí pẹ́ a kú ìgbanilálejò èyí tí ẹ gbà wá lọ́wọ́ bá ṣe dáadáa fún ọlọ́wọ́ bá wà pẹ̀lú ògbó náà. ní ṣókí àwọn èèyàn ti ń pè mí lórí pé mo sọ pé ká sún mẹ́yìn kí mo gbà lérò pẹ̀lú ká sún mẹ́yìn àwọn èèyàn àwọn lọ sẹ́yìn mọ́ pé wájú ni àwọn fẹ́ lọ so ó ní lóòótọ́ kan tí mo fẹ́ try láti àṣàrà lọ síbẹ̀ yìí tó fa ká máa sún mẹ́yìn nù ní pé bí ìbá fi ìfẹ́ nu kan ká sún mẹ́yìn yẹn ó ṣeéṣe kó lé láti lè káwọn yẹn lè rí gbọ́yé kí ni nǹkan tí mo fẹ́ sọ so èyí tí mo fẹ́ sọ gẹ́gẹ́ òun ni pé baba Sheikh Adam rahimahullahu ta'ala baba ló kọjá wáyé pé ọlọ́wọ́ bá dá wa sáré òrùn so àwa àgbáyé kan láwà táwọn ń yípo òrùn tábà ní planeti ní èdè Yorùbá wọ́n ní àgbáyé àwọn aláwọ̀ pè ní alikawkab alikawakibu láfi ní àwọn al-anzimatu alikawkabiyya bẹ̀rẹ̀ látòrí an-nizamu ash-shamsi tí baba Sheikh Adam pè ní ash-shamsu wa usratuha so à ń yípo oòrùn à ń rí ọdún so ayé táwa wà yìí owó nìkan kọ́ ní yípo oòrùn àwọn ọmọ ìyá rẹ̀ náà bẹ́ẹ̀ àwọn náà yípo oòrùn so tábà wá sún mẹ́yìn díẹ̀ ká sún mẹ́yìn díẹ̀ tó bá dé bá a bá ń fi oòrùn bí táwa wà táwa ń fi sílẹ̀ kí bá yẹ sọ́lọ́jọ́ yẹ pé táwa ní ká máa rọ ayé táwa wà ń bẹ̀ ká máa rọ sínú oòrùn pẹ̀lú ògùn Ọlọ́run á rí ayé 1.3 million nínú oòrùn tábà wá sún mẹ́yìn dáadáa á padà tún kan oòrùn míì èyí tó yàtọ̀ sí oòrùn táwa wà ń bẹ̀ tó yàtọ̀ táwa ní ká tún mú oòrùn táwa lérò pé ayé 1.3 million táwa wà ń bẹ̀ láàrin nínú ẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ó súnmọ́ kárí oòrùn tiwa márùn nínú oòrùn ò sì tàn sáwà tá a sì láwọn tó sọ wípé àwọn ayé mi náà yé ká òun náà bẹ́ẹ̀ tábà tó wá súnmọ́ ìdí ẹ̀ á tún rí oòrùn mi náà tó yàtọ̀ sí oòrùn tiwa tó tún wá yàtọ̀ sí oòrùn yìí tá a sọ nì táwọn ayé náà ṣe kí ni tí wọ́n tún rọ́pìlíkà rẹ̀ tábà tó wá súnmọ́ ẹ̀yìn tá à ń súnmọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ náà la máa rí àwọn oòrùn sí àmọ́ èyí tí al-ilmul hadith tó fi rinlẹ̀ fún wa wọ́n ní pé kò ń ṣe gbogbo oòrùn torí aṣámsù òun náà najmu shumus òun náà nùjú kò ń ṣe gbogbo oòrùn ní àwọn alkawakibu rọ kìríkà rẹ̀ àmọ́ àgbàlagbíyà rẹ̀ ní pé tábà ti rí oòrùn agbọ̀n rí àwọn kawakibu tí wọ́n rọ kìríkà rẹ̀ yẹ́ bàbá Sheikh Adam ṣe sọ fún wa nínú tíra wọn pé a ní àwọn athawabit a sì ní àwọn asayyarat àwọn athawabit yẹn àwọn ni an-nujum so torí pé an-nujum tá a bá ń wò láti ibi tó jìnà látara ikú jìnà yẹn yóò mọ̀ dàgẹ́ ikú dúró ni gẹ́gẹ́ bí oòrùn tá a bá ń wò lọ́ọ̀kan oòrùn nájímù ni tó já sí pé òun lè fún nǹkan míì tó yàtọ̀ sí òun lè fún ní mọ́lẹ̀ látara bí òun ṣe jìnà sí wa tá a bá ń wò ní mọ̀ dàgẹ́ ikú òun ò mú fún rárá wọ́n yẹ ni pé òun náà mú fìdí ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí gbólóhùn Ọlọ́run pé wash-shamsu tajri li mustaqarrin laha dhalika taqdiru al-aziz al-alim ila akhir al-aya àmọ́ àwọn sayyarat làwọn kawakib àwọn èyí tán wá ń rọ kíká àwọn òrùn tán sọ̀rọ̀ nípa rẹ̀ yìí so tá bá fẹ́ kú láti bí òrùn kan bọ́ sí bí òrùn míì tá bá ń súnmọ́ yìí tá fi wá ń gbogbo àwọn òrùn kọ̀ọ̀kan yẹn yóò mọ á máa cover àwọn distance tó pọ̀ gan wọ́n máa wọ́n pẹ̀lú meters tó bá yá wọ́n pẹ̀lú kilometers tó bá padà yá wọ́n máa wọ́n pẹ̀lú light years àwọn náà pè ní àwọn as-sanawatu ad-daw'iyya ní pé eye distance tí ìmọ́lẹ̀ òrùn fi tàn láti ibi tó wà sí ayé káwà máa fi wọ́n bẹ́ wọ́n láwọn distance kọ̀ọ̀kan torí ọ̀tọ̀ ní al-misaha ọ̀tọ̀ ní al-izaha ọ̀tọ̀ ní al-masafa gbogbo ẹ̀dá distance ni
so tó bá di ká wá súnmọ́ yìí dáadáa á padà wá máa rí majmu'u shumus gbogbo tí jó wọn wá kójọ sókè kan tó yẹ pé àwọn ayé wọn yí ká wọn tó yẹ pé àfẹ́ ìlú sọ pé òun eléyìí ayé rẹ̀ ló wà bẹ́ẹ̀ tó lọ́dọ̀ tiwa nísìn èyí láti ayé tó ti pẹ́ láti ayé jọ yẹn so wọ́n gbà yìí pé gbogbo planet tí ń rọ kíríkà ayé táwa tí ń rọ kíríkà òun wa wọ́n ní méje ni bàtà àwọn kan wá dé wọ́n ní àfikàrù wọn yẹn kò lọ mẹ́sàn-án bàtà wá di 2006 làwọn scientists kan wá dé pé Pluto sínú ẹ̀ pé àwọn àkàsọ́ ìsù kan bẹ̀ tó yẹ pé a rí lára àwọn kawaki yòókù tó sí lára Pluto so tó bá ti wá ní ká wá súnmọ́ yìí dáadáa á wà padà wá rí pé àṣà àgbáyé kan bẹ̀ tán pé ní Majara tó kó gbogbo tí jẹ́ ṣùgbọ́n sòun sínú tó yá sí pé tábà fẹ́ kó látọ̀dọ̀ Shamsu kan bọ́ sọ́dọ̀ Shamsu mi àìmé sẹ́ńtúrì láfihàn tàbá di bàbá jáde kó nínú àwọn Majara yẹn tá jáde kó nínú Majara tàbá tó wá súnmọ́ ìdáda á tó wá rí Majara mi náà tó yàtọ̀ sí Majara àti tiwa tá ń pè ní Majara tó dábì àtàbánà tó yá pé á sì túmọ̀ rí nípa pé àwọn òun wà nú ẹ̀ tàbá tó wá lọ sẹ́yìn díẹ̀ sí á tó rí Majara mi náà tó yá pé yàtọ̀ sí Majara àti tiwa àti Majara yìí tá tó sọ yìí àti àwọn Majara mi ìwà mọ̀ súnmọ́ yẹn á tó wá rí àgbáyé kan tó náà tó kó gbogbo Majara ti sínú tàbá tó wá lọ sẹ́yìn á wá tó wá rí àgbáyé ibòmínà tó náà tó kó gbogbo Majara ti ní ìsinú yàtọ̀ sí àwọn Majara ti tiwa bàbá Sheikh Adama wa sọ wípé fi dhahibina al-awwalin min al-quruni lana basair lamma ra'aytu mawaridan lil-mawti laysa laha masadir ó yẹ sẹ́dẹ̀ta ọ̀fẹ́ mú bẹ́ẹ̀ ayqantu anni la mahalata haythu sara liqawmi sa'ir ayqantu anni la mahalata haythu sara liqawmi sa'ir ẹni tí ò bá fi understand ọ̀rọ̀ tí bàbá Sheikh Adama sọ bọ̀ yóò wọ́n pé bó wá ní mọ̀tọ́ bá kọ́ ti bẹ̀ láàrin orí tẹ́mú àti Majara in tí bàbá sì ń sọ ní wípé fi dhahibina al-awwalin in bẹ lára àwọn tán ti lọ tí wọ́n ti fi kú sàgbà wa min al-qurun nínú àwọn centuries torí pé ọ̀rọ̀ kan bẹ tí bàbá mú wá bí fọ́kàn tó mú orin yìí wáyé pé kò sí ẹni tó bá lóun fẹ́ wọnú àwọn Majara tí pé mo fẹ́ bọ́ sínú Shamsu kan mo fẹ́ ṣeré fẹ́rẹ̀ láti Shamsu ọ̀dọ̀ tiwa lọ sí Shamsu bomi kò tó padà wá mọ́ torí pé masafa ti bẹ láàrin Shamsu kan sí Shamsu mi ó jìnà gan so fi dhahibina al-awwalin in bẹ lára àwọn tán ti fi kú sàgbà wa min al-qurun láìmé centuries bàbá Sheikh Adama fi gbogbo ìrìn táàmà láti Majara kan bọ́ sí Majara mi wọ́n fi wé centuries tó bá jásí pé ń bẹ láyé ìfẹ́ni tí ò tí kú láti wọnú space kó wá lọ kó mọ́ bọ̀ mọ́ bó láti fẹsẹ̀ pẹ̀lú àwọn táyẹ̀sẹ̀ tán ti kú láyé tàfún sílẹ̀ fi dhahibina al-awwalin in bẹ lára àwọn tí wọ́n ti lọ tí wọ́n ti tọ́yá pé wọ́n ti kú min al-qurun nínú àwọn centuries lánàá bá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká wòye sí o pé lamma ra'aytu mawaridan nígbà tí mo rí àwọn mawaridu ká wọnú Shamsu kan ká kó ní Shamsu kan bọ́ sí Shamsu mi pé bá a ṣe ń súnmọ́ ìyẹn ó dàbí pé àwọn wọnú Majara kan àwọn wọnú mawaridu kan bọ́ sí mawaridu mi lamma ra'aytu mawaridan nígbà tí mo wá rí gbogbo ìmọ̀ wọnú àwọn centuries kọ̀ọ̀kan yìí bá tí mo wo ìmọ̀ wọnú àwọn Majara ti kọ̀ọ̀kan yìí pé gbogbo ẹni yóò tó bá fẹ́ wọbẹ̀ nínú tí ó dàbí kó fẹ́ kú ni lẹ́yìn sáà àmọ́ sọ́ọ̀dì kò lè padà mọ́ tó bá ti wọbẹ̀ kò síbi tí ó gbà jáde mọ́ ní bàbá Sheikh Adama wọ́n fi wá parí ọ̀rọ̀ wọn pé wọ́n fẹ́ parí ọ̀rọ̀ wọn sí pé ayqantu anni la mahalata haythu sara al-qawmu sa'ir wọ́n fi ọ̀rọ̀ yẹn wọ́n kàn fi ọ̀rọ̀ Majara tí wọ́n fi ọ̀rọ̀ yẹn kú ni torí ẹni tó bá fi ka Majara ti Sheikh Adama tó lè ka orí yìí yóò kàn wọ́n gbé kí wá ní bàbá ń tíráì láti sọ so èmi náà mú eré yẹn wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti ká àwọn kọ̀ọ̀kan mú wá nípa pé wọ́n ta sọ̀rọ̀ nípa bàbá wọn sọ̀rọ̀ nípa pé wayha qawmin jahilu ma'na al-haya wa asa'u fihi khatman wa ibtida hakadha qad jahilu tawadu'an wa banawhu fi sujudi wal-lihna tí afáàkẹ́ fi mú ọ̀rọ̀ lẹ́yìn náà wá ètò fà kí náà fi mú ọ̀rọ̀ Majara wa nù so yẹlé òun kò jẹ́ ní ṣókí so abiola ọba lẹ́kẹ́ ọlá kí ó ṣe ní ìrọ̀rùn àbámọ̀ sí bàbá ọlọ́dẹ kí Aki alfa wa Talaha tí wọ́n wá láti min Abdul Kinana min Ummi Dunya lọ́mọ sáàdé kí a rí pẹ́ láwọn kò sí àlékún àgbáríkà kò sí sàlékún dáadáa gbogbo àwọn èèyàn máa ń gbádùn àfa àtọ́lé dáadáa wọn gbádùn fáàrí ni wọ́n jẹ́ fún mọ́ríkà fáàrí ni ó jẹ́ fún àwọn shabab fáàrí náà ọlọ́mọdé kó wọ̀ mí ọlọ́mọ jẹ́ kí irú rẹ̀ kó pọ̀ dáadáa láàrin àwùjọ wa lọ́kọ̀ọ́lá ìmọ̀ òun náà ni olórí gbogbo nǹkan gbogbo tí èèyàn bá fẹ́ sí láyé ó gbọ́dọ̀ máa tẹ̀lé mímọ̀ ni ó máa guide everybody ọlọ́run tó lọ́run tí wá fi tó ti bà sátọ̀ rẹ̀ ọlọ́run má jẹ́ ó burú láíláí ó sì má jẹ́ ó bàjẹ́ láíláí ọlọ́run nígbà wọn àsìkò tí ò sí ni àbá
ìjókòó náà afẹ́ kó pọ̀ gan because torí pé ní afẹ́ kó pọ̀ gan ẹ̀rí tíra tí ó tó kọ lórí rẹ̀ tó kọ ní orí rẹ̀ lórí fi ilm al-falak wa nujum àwọn yóò mọ̀ yàtọ̀ láàrin ilm al-falak wa ilm al-nujum àti ilm tanjim wọn mọ̀ difference tí ń bẹ láàrin kí ni ẹ marahil ni àwọn kùdàmáwà àkọ́kọ́ wọn mọ̀ tán pè ní ilm al-falak ìtumọ̀ pè ní ilm al-ayha so ìgbà tí kí ni ẹ ń lọ tí ń lọ wọ́n tún mọ̀ ilm al-nujum but lẹ́yìn ní ilm al-falak ìgbà tí àwọn tí wọ́n ti ní kíní nínú ẹ̀ nábẹ̀rẹ̀ sínú wọnú Islam ni wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọ́n gbé wọlé so àbáwọn yẹn ti wá ròyìn pé bóyá ilm al-nujum ò pé ní haram ni mùsùlùmí ò gbọdọ̀ kọ́ mùsùlùmí ò gbọdọ̀ mọ̀ ilm al-arsad al-jawiyya àwọn meteorology the science of meteorology àwọn náà máa ń arsad al-jawiyya àwọn náà máa ń sọ gbogbo jáwó òkè pé àwọn kò sí airport láyé wọ́n máa ń ní àwọn radar tó máa ń sọ fún ẹ pé níbi báyìí ojú ọ̀nà clear ojú ọ̀nà clear kí a sọ yí pé ní prediction ní gbogbo orú àwọn kàkàwọ́ náà ti ní gbogbo orú àwọn irú mọ̀ bẹ́ẹ̀ kí gbogbo orú àwọn it is calculations ni wọ́n fi ṣe gbogbo orú àwọn kan wọ̀nyẹn calculations so Islam ò sì takò so mo rò pé láìpẹ́ a tó máa rí gbogbo àwọn kìíní ní pẹ̀lú ògo Ọlọ́run lórí igbá fún àwọn tó bá fẹ́ ní mímọ̀ bá fẹ́ ní ẹ̀kọ́ lórí àwọn ìmọ̀ wọ̀nyí tó dẹ̀ ṣe pàtàkì wípé ní mùsùlùmí ìmọ̀ tí ó bá ti tako ìjọ kan ṣoṣo Ọlọ́run a gbọ́dọ̀ wá mímọ̀ nípa rẹ̀ Ọlọ́run ṣàánú àfa náà púpọ̀ jù ó sì jẹ́ fáàrí ọ̀rọ̀ àgbẹ̀ lákọ́bù tí wọ́n tún ń pè ní ọkọ̀ yẹnumọ̀ yìí ọkọ̀ yẹnumọ̀ yìí Ọlọ́run mọ́sá ìbá wa dàlágbà Ọlọ́run kó bá fún ní sàrípà àlùbáríkà fún problem wọ́n ní problem àwọn sàlàfíà nígbà tó bẹ̀rẹ̀ sí jáde pé ní sàlàfíà àwọn sàlàfíà tẹ́ bá wo alfa sheikh kan àwọn pè ní Muhammad Said Buti ọmọ Suri ni wọ́n pè Suri náà ló gbé inú Damascus ni ó wà àwọn sàlàfíà náà ni wọ́n lọ lè pa sínú mọ́sálásí ó ṣe tíra kan wọ́n pè ní asàlàfíà marhalatun thamaniya mubaraka kálọ̀ lè wá tíra yẹn ó ṣàlàyé fún wọn because gbogbo àwọn tó bá ti ń tako tó bá ti ń ṣàlàyé àwọn kinní wọn wọ́n máa ń bá wọn ṣọ̀tá ni so sàlàfíà kìí ṣe mazhabi ní sàlàfíà marhala samaniya ni láti ọ̀dọ̀ kí ló ti ń bọ̀ wá láti àtìgbà tí àwọn tánàbí ti kú làwọn sàhábà ti ń jẹ́ sálàfù tàbí ní tàbí ti ń jẹ́ sálàfù àti tàbí ti ń jẹ́ sálàfù fún àwọn kùrúnù sàlátàtul fadla so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí láti bẹ̀ láyé àwọn sàlàfíà yìí ti ń bọ̀ wá pọ̀tílẹ̀ ní àwọn tí wọ́n ya kúrò lára wọn tí wọn ò síwọ́ ara wọn mọ́ sàlàfíà àtàwọn títí àwọn sàhábà àwọn kùrúnù al-mufaddala àwọn tánàbí shahida lahum bil khairat àwọn náà níwọ́ àwọn Ibn Taymiyyah àwọn níwọ́ àwọn gbogbo àwọn tí wọ́n mọ̀ bá dé tó tún ṣe tẹ̀jíìdù òun ló dáadáa because tó ní pé ní kí ló dé tó yẹ kí sóòlù nìkan ẹ béèrè lọ́wọ́ wọn tó wọ́n máa ń fi àwọn afá wọn máa ń jẹ àwọn afá níyà tó bá di pé ní kíní kan wọ́n dẹ̀ máa ń sọ wọ́n sẹ́wọ̀n but àmì wọn tí Ibn Taymiyyah lọ bí 17 times ní Ibn Taymiyyah wẹ̀wọ̀n ó wà wọ̀n ní Masar ó wà ní Damascus ó wà wọ̀n ní kíní tó fi tún kú sínú ẹ̀wọ̀n inú ẹ̀wọ̀n kan ló kú sí inú ẹ̀wọ̀n ló ti kọ Risalatu Tawbah kan tó fi ṣe tàrọ́jù kúrò nínú wípé ní tó fi gbà wípé ní Ọlọ́run ọba mọ̀jú ní lamakan pé tẹ̀síìmù tóun fi ń ṣe kíní sí fàfọ́lọ́hún tó fi ṣe ìsìnkúráwò nínú rẹ̀ so àwọn àfa àtakù wọn bá jà gidi kan tààrà níbi ìwọlé lẹ́yìn tó gbélé yìí so àwọn èèyàn kan wá ní wọ́n fi òun ṣe sálàfù fún àwọn ẹlẹ́ni mùsùlùmí gidi kan kó fi wẹ́ ẹni tí ó ṣe tẹ̀síìmù tọ́ ìdí ṣe sálàfù ó ti khalafa sálàfù lọ́wọ́ mọ̀ ẹlẹ́ni èèyàn kan tó kọjá sí pé ní mùjásímù ni tó sọlọ́run di abara Ọlọ́run ní ọwọ́ Ọlọ́run lẹ́sẹ̀ Ọlọ́run dọ́ọ̀gì Ọlọ́run ń ṣe gbogbo ẹ̀ so gbogbo ilé ìwé náà là ń sọ so Ọlọ́run kó jẹ́ kó ọ̀rọ̀ rẹ̀ kó fi yé wa jù báyìí lọ ọ̀pọ̀kọ̀lá àfá Habibullah tí mo ti lóòrùn náà ti pẹ́ tí ẹ bá ṣe àbá àtọ́lé àníṣe ìbá ti rí Habibullah Ọlọ́run mọ́sá àṣàdékùn dáadáa fún wọn náà Ọlọ́run kó jẹ́ kó parí láyà kàláfíà kó jẹ́ kó parí láyà kàláfíà àṣàrí gbogbo ìyá àgbẹ̀gbẹ̀ náà àti ẹ̀ká mọ̀ yí pé ní àṣàrí yìí ni mí Maliki yìí madhaban fiqhiyya Maliki ni mí wa Tijaniyun tariqatan Tijani ni mí ní tàríkà
so gbogbo eléyìí kò sí èméjì ń bẹ so ọlọ́run kó ọlá títóbi rẹ̀ gbogbo ẹ̀ náà àfihàn ojú lórí ọlọ́run ọba ni ọlọ́run mọ́sá àwọn ẹni tí máa inú nǹkan tí mo fẹ́ àjọ tí ó gbà wá ni mo fẹ́ sọ̀rọ̀ lórí tẹ́rbíà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń ṣe tẹ́rbíà láyé lẹ́ni tí wọ́n because ẹni tó jẹ́ fọganáísà ẹni tó jẹ́ kápẹ́ńtà tí wọ́n wá fún un ní tẹ́rbíà àsìkáàrù ni wọ́n fún un ní tẹ́rbíà wọ́n fún yàn lásìkáàrù ni láti lè fi rí ẹ̀mí ẹ̀ kó lè mọ́ yóò a máa fi tọ́ ìgbésílẹ̀ ayé rẹ̀ wọ́n á ṣe tẹ́rbíà fún bọ́sẹ̀lẹ̀ ìgbésílẹ̀ ayé tó mọ́ wọ́n fún ní astikfar ní ìjọba Tìjàní àrẹsì wọ́n fún ní astikfar wọ́n fún ní salatu wọ́n fún ní kíní wọ́n tún wá fún ní muawali alama alayka muawali wa bika malasi wa ilayka iltijai wa alayka tawakkuli wa bika sikoti wa ala aulika wa quwwatika i'timadi ẹ wò gbogbo tí èèyàn ń wí tí ẹni tí ó fẹ́ ṣe tẹ́rbíà tó fẹ́ fi kọ́ tán bá túmọ̀ rẹ̀ fún ni tán bá túmọ̀ ìtumọ̀ muawali yìí fún ẹni tó ń ṣe tẹ́rbíà torí ìtumọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kàn wí ni kò mọ̀ túmọ̀ rẹ̀ ẹni tó jẹ́ mẹkáníkì tó jẹ́ kámẹ́ntà tó jẹ́ fọ̀gánátà tá ló ń ṣe tẹ́rbíà fún tí ò mọ̀ túmọ̀ alayka muawali ìrẹ́ mo gbára tì ìrẹ́ mo gbójúlé ìrẹ́ mo fọkàn sí ìrẹ́ ní síkọ̀ ẹni tí mo nígbàgbọ́ nínú rẹ̀ ìrẹ́ Ọlọ́run ọba ni ìkankan máa bọ́ ní wà bí jẹ̀mí ìmọ̀járe àkámi kàrídọ́ yìí gbogbo tó bá dá lẹ́jọ́ inú ìyọnu mi ló máa bọ́ sí ó wá ní gbogbo eléyìí ebi wá pa láàárọ̀ ó bọ́ síta lọ́sàn ọmọ rẹ̀ wá kú ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sọ fọlọ́ ṣé tẹ́lifíà náà nìyẹn tó bí sí àwọn tí wọ́n ní ojú ọ̀nà iṣẹ́ pé wọ́n ti sẹ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ṣéèkì ni wọ́n á sunkún lọ lẹ́gbà wọ́n á dẹ̀ tún sunkún ẹkún lọ́sùn lọ wọ́n sì tún sun ẹ̀jẹ̀ kúrò lọ́dọ̀ ṣéwù wọ́n sì tún sun ẹ̀jẹ̀ kúrò lọ́dọ̀ ṣéèkì báwo lèyàn ṣe máa ìlànà sọ ẹgbẹ́ ní tẹ́lí bí ojú ọ̀nà tasawuf ojú ọ̀nà mímọ̀ ni ojú ọ̀nà bẹ̀rù Ọlọ́run ọba ẹ̀yìn olè tí ọba sí bẹ̀rù Ọlọ́run ẹ̀kọ́ yẹn máa kàn yí pé ní ìyàwó àdójú ọ̀nà máa kàn rẹ̀ ọgbẹ́ wìláyà àwọn tó lè ṣe ìyàtọ̀ láàrin alwìláyàtu wàlwàláyà alwilayatu walwalayatu so ọmọ ọwọ́ ẹlòmíì torí pé tí wọ́n bá ti jòkólẹ̀ tẹ̀ríkà tí ó táwọn èèyàn ti máa pẹ́ bò wọ́n ti bàyẹ́ pé ní kìí ṣe onísúfí tí ọgbọ́n onísúfí ni wọ́n máa pẹ́ bò ní wọ́n máa pẹ́ ti ní onísúfí tó pé wọ́n kà máa rí yọ́ máa jáde fòròfòròfòròfòròfòrò káàkiri kò sí wà kíní lára rẹ̀ èèyàn mélòó ló máa fi tún títí ẹ̀ ṣe ìṣẹ́ẹ̀kì kan bẹ nínú àwọn ọmọ kéwù sheik Ibrahim Niasse sọ̀rọ̀ díẹ̀ lọ́wọ́ tààlà ni à ń pè ní sheik malam Sani kí ni wọ́n ń pè ọkọ̀ bàbá yìí wọ́n sábà wọ kóòtù báyìí níṣẹ́ wọ́n dà pé Ìbàdàn ní bàbá Haúsá ní Ìbàdàn ló Sani Awal malam Sani Awal ìmọ̀ bóyá yìí mọ̀ ẹ̀ lè mọ ẹni tí mò ń sọ yìí ojú kú ti pẹ́ o Haúsá ni mo rí sheik Ibrahim ni tí àwọn àgbàlagbà fà bá wá kí wọ́n gbà bí wọ́n lè kí wọ́n tó àmọ́ wọ́n sọ fún gbogbo àwọn ọmọ kéékèèké tá tẹ̀lé àwọn àgbàlagbà náà ní ẹ̀yin ọmọ mi ya abnayi udrusu la takunu ka abaikum wallahi tallahi tí bàbá náà máa ń sọ nígbà náà nìyẹn tó àwọn kò sí oníwùrìdì kò sí onísúfì kan tí ò ní mọ̀ pàtàkì mímọ̀ mélòó ni onísúfì tó ní ilé kéwù sùfíà nílẹ̀ Yorùbá ilé kéwù tasọ́wúfù gidi tí ẹsẹ̀ tasọ́wúfù tẹ̀sùbá additional value ló jẹ́ zikiri tí onísúfí máa ń fọ kàn sí pọ̀ ju tí wọ́n máa ń fi tẹ̀sùbá sí lọ ọkọ̀ wọn èyí já láàrin àwọn pẹ̀lú ọlọ́ngbà kan ebi ńlá kọ̀kálẹ̀ yìí èèyàn mélòó ló tẹ̀lé ìjẹ́ tí wọ́n ń tú nínú alama alayka muawwali wa bika malasi wa ilayka iltijai wa la aulika wa quwwatika ìtìmọ́ ẹni tó ẹgbẹ́ ní ó ní agbára Ọlọ́run àti ìmọ̀ Ọlọ́run ló ń gbáralé kò gbáralé mi èmi èèyàn mélòó nínú àwọn iṣẹ́ ìtẹ̀ríkà ní sí ní òní àkálù ogun ọkọ̀ Ọlọ́run ní ọmọ fi dára ọkọ̀ Ọlọ́run àwọn asrar so torí bẹ́ẹ̀ Ọlọ́run kó mọ́sá wọlé àwọn àgbàlagbà kó wọlé àwọn àgbàlagbà kó wọlé àwọn tọ́lọ́run tijú mọ́ lára tí wọ́n tijú Ọlọ́run tọ́lọ́run náà tijú àwọn náà Ọlọ́run mọ́sá gbóṣẹ́ nǹkan wọn Ọlọ́run kọ́ gbóṣẹ́ àfá tọ́lẹ̀ Ọlọ́run kọ́ bá tó jẹ́ fáwọn ìgbìmọ̀ ẹnìkan kọ́ Ọlọ́run sábà tó ti gbogbo àwọn àgbàlagbà gbogbo ilé wọn Ọlọ́run tó bá jẹ́ láìláì Ọlọ́run kó tún jẹ́ nǹkan wọn sí Ọlọ́run subhanahu wa ta'ala Ọlọ́run sẹ́tì àwọn ẹ̀sìn fún wassalamu ala mursalin walhamdulillah.